Sọ̀ndáìsí Ọláoyè tí jẹ́ Òrumọgẹgẹ apáṣá àbára lómúlómú ọmọ kélébé ààrẹ àgbàlóyè bí ọ̀gẹ̀dẹ̀ àtàndá ọ̀kín ló pe kápá tó kọ́lé ìgúnnu Láoyè ògúnwẹ̀ mímọ́ igi jẹ́gẹ́dẹ́ ayọ̀rìnsára sọ́mọ àtìbí tàkìtì sóyè ààrẹ àgbàlóyè bí ọ̀gẹ̀dẹ̀ dọ̀dọ̀ fọ̀rọ̀ gbogbo sàpamọ́ra agúnlóyè bí òyìnbó ọ̀gbàgbà míkọ̀míkọ̀ ọkọ̀ ọkùnrùngbà asọba bíi màjèsí tí ń bẹ lẹ́sẹ̀. asọba bíi màjèsí ara ní gbéni ẹgbẹ́ ògbéni ọ̀gbẹ́gbà jùnù faramọ́ra mo kí wa kù dédé àsìkò yìí níbi tẹ́ ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáyé orúkọ tèmi náà ní Sọjí Abíọ́jẹ́lá pẹ̀lú yín lórí ètò yìí Ògbómọ̀ṣọ́ la wà ẹ jẹ́ máa kí bá mi AVM Chief Dr. JB Adigun retired akọgun ti gbogbo ilẹ̀ Ògbómọ̀ṣọ́ aláṣẹ Ayọ̀ká Foundation ààrẹ odidi káàkiri àgbáyé àwọn ni wọ́n ṣe agbátẹrù fún ètò tẹ́ ń gbọ́ lọ́wọ́lọ́wọ́ Ògbómọ̀ṣọ́ la wà ẹ jẹ́ kí ASK Àrẹ̀mú Olúṣẹ́gun Kútì ọmọ wọn ní alágbẹ̀dẹ ní ìsàlẹ̀ ọ̀rá bá mẹ́kẹ́nu àdúpẹ́ iwájú báyìí olójúgun pé òkè ládìjọ máa lọ tọ̀ ẹ ṣe lọ́pọ̀lọpọ̀ alátìkó fètè inú PRO fún odidi káàkiri àgbáyé ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ ìyára lé mo kí yín o ọlọ́jọ́ bí kankan ò sí lónìí ṣùgbọ́n jẹ́ kí ọ̀rẹ́ ìyàwó mi pàtàkì prayer partner ìyàwó mi náà torí pé àwọn ni wọ́n ń tì ọ́ lẹ́yìn Akíníyì Felicia kú ọjọ́ bí o bá di Tuesday mò ń bọ̀ àlè rẹ̀ wá jẹ ẹran adìrẹ àdúpẹ́ ọjọ́ kejì Galili nù. tọ́ fún ọ̀sẹ̀ bíi mẹ́ta tó wà níwájú wa ẹ̀yin ará lé iṣẹ́ ńlá kan ń bẹ pàtàkì tá a ṣe láti bí àná ìjẹta òní kábíyèsí wa pé 100 ọjọ́ lẹ́yìn tí olórí gómìnà wa Ṣèyí Mákindé Excellency Ṣèyí Mákindé tó fún wọn ní ọ̀pá àṣẹ àti ìwé àṣẹ pé máa tẹ̀síwájú ìlú ìtẹ̀síwájú dọwọ́ ọba ìtẹ̀síwájú tọ́ bó láṣẹ wá rìn lónìí o ẹni ńlá ní ṣe nǹkan ńlá bá mi bẹ̀lẹ̀ agbára ṣùgbọ́n kí n tó gbé wọn wọlé ikọ́ súnmọ́ bí jẹ́ ká rìn báyìí ikọ́ súnmọ́ bí àgbà kéwì oní òfin ewì gbé kábíyèsí wọlé ọmọ èké pèdèpèdè lèmi àgbà kéwì àti sọ̀rọ̀sọ̀rọ̀ lè wọ ọ̀yà bọ́ síbí mo ti sún ẹgbẹ́ kan fún ọ àbọ̀ jókòó ọ̀yà. mo gbé sèmi dé o mo gbé sèmi dé ikọ́ mo gbé sèmi dé o mo gbé sèmi dé èmi lápèdé mọ́mọ́ pé tánà o mo gbé sèmi dé ẹ̀sìn mi lọ ẹ̀sìn mi bọ̀ ẹ jẹ́ rí ṣe ẹ mọ́ padà lẹ́yìn mi ẹja yóò yẹ mi ìkó akíkún mi ọmọ akérèdé akéwì mo wọ̀lú dé mo fẹ́ ṣe díẹ̀ lọ́kùnrin lábala aládé ọlọ́pọlọ akíkún mi mo dé mo bá afẹ́fẹ́ wíjọ́ orí dákọjá yóò yẹ mi kékeré ni ìkọ́ mo ti bá ọ̀rọ̀ múlẹ̀ kò gbúdọ̀ dà mí mọ́ mo ti bá ọlọ́jọ́ onídòwò pọ̀ ìkó akéwì mo balẹ̀ sórí àgbàgbé mo sábà ń tẹ́ èdè ẹ̀rù èdè ọkàn gbọ́dọ̀ bàmí mo dá agbádé èdè ó sì ti balẹ̀ gẹ́rẹ́yẹ mo dí adé èdè mo sì pé gẹ́rẹ́gẹ́ mo pé gédé nínú elédè tó méde ẹ má gbàgbé o pé Ògbómọ̀ṣọ́ la wà ní ètò tí ń bá afẹ́fẹ́ dọ̀rẹ́ pọ̀ lọ́wọ́lọ́wọ́ mo kí ọba oníkápá kí ọ̀tán kábíyèsí kádé ọpẹ́ lórí yín o bàbá mi àpè yín ẹ sì jẹ́ ìpè wa ogbó kẹgẹ́ ń ta ohun àsìlà ń tàgbọ̀nrín kẹ́ẹ̀pẹ́ láyé kẹ́ẹ̀pọ̀ láàárọ̀ kábíyèsí ìbànújẹ́ ayé òní wọlé tọ̀ yín ayé òní jalè wọ́n pẹ́ yín ní lágbára Ọlọ́run ọba kẹ́ẹ̀gbó kẹ́ẹ̀tọ́ kẹ́ẹ̀darí wa pẹ́pẹ́pẹ́ lágbàdúrà sẹ́rí torí àkókò wa n ò ní páyédáyé ọ̀làjú kí n mọ́ kí kábíyèsí délédélé ọba onípa kí ọ̀tán ọgbà yìí káàkiri ìgboro olówó lọ́wọ́ tó lè ná bàbá ìgbà rẹ̀ wù mí dé góńgó mo kí ọ púpọ̀ gbà kábíyèsí àwa ẹ̀sà ọ̀gbẹ́ ará ògbójò ológbòjò ni mò ń kí lọ́wọ́lọ́wọ́ ọmọ ológbòjò ọmọ aríkẹ́yàn ọmọ ẹ̀sà ọ̀gbẹ́ fi gbọ́ ìgbébògbé onípa kí ọ̀tán olóògbé mọ̀lẹ́ ọmọ kọ́ńdú oníwọ̀ ọmọ egúngún mẹ́ta ọmọ lẹ̀lẹ̀ mẹ́fà ọmọ kí wọ́n jèjì kẹ́mi jèjì onípa kí ọ̀tán ilé ẹ̀sà ọ̀gbẹ́ kọ̀jẹ́ kí tadọ́kùn pòórá olóògbé mọ̀lẹ́ ọmọ asúnkẹ́ síbi à ń súnmọ́ ọmọ àtẹ̀rẹ̀wọ̀ pàgẹ́ ọba ọ̀nà ọmọ náà sọ́njọ́ afẹ́nisí ọmọ lọ́sọ́nù ilé àkáriwo ọmọ olówó mọ bí ẹ̀gún òrùba bá tiẹ̀ lọ́mọ òtòsí mọ bí ẹ̀gún bẹ̀rẹ̀ ọmọ bó tún pọ̀ wọ̀n fàwọn alógbèsè ẹ̀dẹ́ onípa kí ọ̀tán bẹ́ẹ̀bi ń pọ̀ mọ́ olówó wa ní ọ̀rọ̀ jíjẹ kọ́rọ́ jù mú ọmọ ilé mi ọjọ́ tó yaka gbé ń fọ́ yarí lé ra o gànàkú ẹ̀yìn mi ọjọ́ tó saka gbé ń fọ́ saláwẹ̀ ike èmi ti wá di kí àmúṣe yẹ ọmọ oníke láyẹ ni onípa kí ọ̀tán dòrò ògbóde èrò ya wá wò onípa kí ọ̀tán dòrò ògbóde èrò ya wá wò
odò kéré o. tèfé odò kéré o. tèfé odò kéré o. tèfé odò kéré o. ẹ pé Ògbómọ̀ṣọ́ odò kéré o. tèfé odò kéré o. ó yapa kí Ọ̀tán odò kéré o. tèfé odò kéré o. ẹ pé gbogbo wa la ó ṣoríire. gbogbo wa la ó ṣoríire. má ti lọ ọ̀ya báńkì Ògbómọ̀ṣọ́ kọ́ wa bọ́ sí Òrumọgẹgẹ. Ògbómọ̀ṣọ́ ṣe bẹ́ẹ̀ kọ́ lẹ́mú àgbà ògbó ṣe bẹ́ẹ̀ kọ́ lẹ́rọ ògbó amúniroka ògbó amúnigúnyán ògbó amúnimù kọ̀yàngàn ẹ̀mọ̀ kárẹ̀ o tíágbá òrò irun mọ̀lẹ́ o tíágbá òrò irun mọ̀lẹ́ o ìlú Ògbómọ̀ṣọ́ náà ni mo wà lọ́wọ́lọ́wọ́ Ògbómọ̀ṣọ́ Ògbómọjúgun Ògbómọ̀ṣọ́ ọmọ afọgbọjà ògbó ọmọ afọgbọràlú Ògbómọ̀ṣọ́ afọgun tẹlúdó Ògbómọ̀ṣọ́ afọgun sòwòsè ẹjẹ afọgbọkògbó Ògbómọ̀ṣọ́ ọmọ afọgbọjà àwa lè téńté àwa lè Ògbómọ̀ṣọ́ dòṣù pa o àwa lè téńté Ògbómọ̀ṣọ́ ẹ bá mi ká lọ́mọlú mi nílé ìjọgí orógun lọ́lá bàbá wa sọ́wọ́n ogun ní ìlọ́lá ọmọ ohun ìgbàlẹ̀ ayin sọ níbẹ̀ kò kú ọ́ àtọ ọmọ ìjọgí ọ̀rọ̀ lọ́tà ọmọ jẹ́ ògbódì ọ̀fàṣẹ̀mú wíìlìkì ni mò ń wí bí ọba sí Ṣàngó ogun ìbájà kó lè rá bí ọba sí Òrùfọ̀n ogun ajá kókò so bí ọba sí Ògúngbèmí ogun ajá sókòsogbo láìsí Àkìrìbìtì Ìdòwú ogun ìbásí ìjàkú ẹ̀dẹ bí ọba sì sọ ogun lọ́lá ẹlẹ́mọ̀ṣọ́ ìbásọ ìlú Ọ̀yọ́ dìtàn gbogbo ọmọ Ògbómọ̀ṣọ́ pátápátá nílé lóko àti lẹ́yìn odi mo kí yín mo lù yín lọ́gọ̀ ẹnu ìbànújẹ́ ayé òní wọlé tọ̀ yín ayé òní jalè wọ́n pẹ́ yín ní ẹ̀sà mi ká ẹgbẹ́ tó àmì mi tọ́ ẹjẹ́ ń síra wọlé Ọláoyè ìkó akéwì ń òní pẹ́ sẹ́rí wálé láyé Olúgbọ́n mo dábọ̀ ọ̀run méje ẹ ò máa fi yé lórí láyé Àrẹ̀sà mo dábọ̀ ọ̀run mẹ́fà ẹ ò máa fi yé sórí láyé Ghandi mo ra kókó mo ra àrán mo rè pínrín bàbá sọ àfọ̀lẹ́ ló lè pẹ́lẹ̀ yí odùn kó kẹ́rù kó gbòkó Ghandi Òrumọgẹgẹ náà ni mò ń kí lọ́wọ́ apánsá ọmọ bíbí inú kélébé àrí àgbàlóyè bíi tọ̀gẹ̀dẹ̀ kúdarú àyíṣà òyìnbó ará ànájà ajẹ́nìbà tẹnitẹni ilé Ghandi ni mo wà lọ́wọ́lọ́wọ́ ìyẹn ọba tuntun tó ṣẹ̀ṣẹ̀ jẹ́ l'Ógbómọ̀ṣọ́ kẹ́ẹ̀gbọ́ kẹ́ẹ̀tọ́ bàbá mi ìgbà ọdún kan ni ẹ ní faranukú ẹ bá ń sàmì kẹ́ẹ̀gbẹ́ tó àmì mi Ghandi èyí tí ṣe ìtumọ̀ ìrédé nínú Bíbélì mímọ́ a jẹ́ wípé ìré ti dé bá wa nílùú Ògbómọ̀ṣọ́ ó yẹ ká lè jó ká lè yọ̀ ká lè fi ìbà fọ́lọ́run ọba ẹ wọ́n bá ń sọ fún Ghandi kọ́ mọ́ wòrè èké à ń jọ́lọ́dẹ èké ọmọ rẹ̀ ń ju asápẹ́ ń bá ní ìgbẹ́rin èké ò tètè mọ̀ pé tòun là ń wí oníṣèkéṣe sáwọn ọba ti lé èkìrè wá èké wọlé kọ̀ọ̀rọ̀ kàdá onínú rédí àtàmì àpẹ Ghandi bàbá rẹ̀ kọ́lé fẹ́sùn tán ọkọ́lé ọlọ́run ọba mi ọkọ̀ mọ́sálásí yẹjú kétékété adégòkè àtàdá ọkọ̀lé fáàrí sọ́jà ajagun labẹ́ lọ́kápá onímẹ̀kútúrú bàbá Ghandi yìí òun gẹ́gẹ́ lọ́kápá olè tí ń rìn ru bàbá rẹ̀ lọ lágó fara wọ́jà gbogbo ara tó ń tẹ̀rù jẹ̀jẹ̀ ayé sọ níbẹ̀ kò kú ọ àìtàmọ̀ lókè ọ̀rọ̀ lọ́tà mú jẹ Ghandi ìbànújẹ́ ayé òní wọlé tọ̀ yín ayé òní tẹ́lẹ̀ wọ́ pẹ́ yín ni ogbó kẹgẹ́ ń ta òun àsìlà ń ta gbọ̀nrín kẹ́ pẹ́ láyé ká ẹ pọ̀ láàárọ̀ wọ́n kọrin rẹ̀ fún kí n tó máa lọ Ghandi ẹlẹgbẹ́ mo ní sẹ́ọ̀gbẹ̀rin àbẹ́ ògbẹ̀rin ẹ̀tún jẹ́ ń bí yín pé sẹ́ọ̀gbẹ̀rin àbẹ́ ògbẹ̀rin Ọláoyè Ògbómọ̀ṣọ́ àti di ọlọ́ba Ògbómọ̀ṣọ́ àti di ọlọ́ba Ghandi orí ìlú ó dọwọ́ yín ètò ìlú ó dọ̀rùn rẹ̀ àwọn tó láyé ìwọ̀n bẹ́ẹ̀ ṣe Ghandi àwọn àgbààgbà àti ọ̀lẹ́yìn Ọláoyè Ògbómọ̀ṣọ́ àti di ọlọ́ba Ghandi
akin lọ́ba wa Ghandi ni ọba wa. èyí lèmi ó dúró náà mo wí yìí náà ọba kì í pọ̀ kọrin orí ó jẹ́ ń dogbó kẹjẹ́ lábala alárí ọlọ́pọlọ ìkó akéwì èmi rèé akínkúnmi ìkó akéwì lọ yá ọ̀dọ́mọdé akéwì tó bẹ̀rù àgbà. adúpẹ́ akọgun ní kí n máa kí ikọ̀ akéwì bá a ṣe ń bẹ́tò lọ torí pé gbogbo ètò yìí bí ṣe ń lọ akọgun wọ́n ń tẹ̀lé wa lórí Radio Garden bẹ́ẹ̀ ni kábíyèsí ń tẹ̀lé wa ní Radio Garden àti ní YouTube tọ́ bá mi ẹ bá ń kẹ́ra lé ikọ̀ tí ó tó lẹ̀ sí kọ̀dálẹ́rú ẹ bá súnmọ́ microphone díẹ̀ dáko ẹ ṣeun. orúkọ tèmi ni ọba Dr. James Oyètúnjí Òjó Odùbí kejì oní Pákíọ̀tàn ti ilẹ̀ Pákíọ̀tàn. pẹ̀lẹ́ Pákíọ̀tàn on the 19 oṣù kejìlá Tuesday náà ni òní His Excellency náà gbé ọ̀pá àṣẹ lé kábíyèsí lọ́wọ́ bó lọ́jọ́ ṣe rí lójú tí ń sà. a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run torí pé ohun tá a ti ń retí ni ọ̀dọ́ yẹn dàbí àlá torí wípé nígbà tí gbogbo ẹ̀ bukúlùmùsù àdúrà ni gbogbo wa ń gbà ìpè kọjọ́ yẹn kó pé bá wa láyé kó sì pé bá wa láyé wa a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pàápàá lọ́wọ́ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹnjìnà sí Mákindé wípé wọ́n ṣe gudugudu méje fún wa wọ́n sì fi yàyà mẹ́fà kún ó di 13 bẹ́ẹ̀ni láti gbé ọ̀pá àṣẹ fún ọba wa kábíyèsí aláyélúwà Ghandi Afọlábí Ọláoyè Ọládùnní so inú wa dùn gan o ìlú kún ìlú kún àwọn tájọ́ ọmọ Ògbómọ̀ṣọ́ ní gbogbo ibi tí wọ́n wà lágbàáyé gbogbo wọn ni wọ́n péjú pésẹ̀ so ó mú jẹ́ kí ayọ̀ wa kún púpọ̀. ayọ̀ wa kún helicopter ń bà káàkiri lọ́jọ́ ni a sì jẹ́ amú àwọn aláàbọ̀ ara gan àwọn àkàndá èèyàn mi mójútó oúnjẹ wọn inú òṣùpá la kó wọn sí tí wọ́n yó báàbí àtẹnitọ́rọ̀ ni ẹni ọ̀fọ́ lójú ni gbogbo wọn ni wọ́n jẹun tí wọ́n yó ó túbọ̀ sí pé ilé yàtọ̀ láàrin ìgbà sí ọ̀sẹ̀ tá a lò tán lánàá yìí ó pé 100 ọjọ́ kí lẹ lè sọ nípa bàbá wa kábíyèsí Ghandi. a dúpẹ́ lákọ̀ọ́kọ́ a sí ọba mú l'Ógbómọ̀ṣọ́. Lódùmarè ò ṣe o. ìdí ni wípé ní ọ̀wọ́ péréte àkókò tí ọba dórí ìtẹ́ bàbá rẹ̀ àwọn nǹkan mèremère ní kábíyèsí ti ṣe. tí n bá ní kí n máa sọ láti mo ṣe jókòó yìí n ní sọ tán tí màá fi dìde mi báyìí tákòókò fi kọjá. bí wọ́n tẹ bá lè mú sọ ẹ jẹ́ ká mú sọ. èkínní ni wípé tá a bá kíyèsí omi tí wọ́n ti gé lórí látọjọ́ tó ti pẹ́ l'Ógbómọ̀ṣọ́ omi ẹ̀rọ. omi tí Akíntọ́lá gbé wá. tí bàbá Akíntọ́lá gbé wá tí wọ́n ti gé lórí tí wọ́n ti yọ lórí lọ tipẹ́tipẹ́ tí ẹ bá fẹ́ járọ̀ mi ẹ lọ bẹ̀ báyìí ẹ lọ sí water works. bẹ́ẹ̀ni. wọ́n ti ṣiṣẹ́ yẹn débi wípé wọ́n ti dé ibi Òṣùpá níbí báyìí. bẹ́ẹ̀ni gbogbo owó ẹ̀yẹ sẹ́mínárì wọ́n ti fọ táǹkì yẹn. bẹ́ẹ̀ni wọ́n ti ń fọ ní Òṣùpá bẹ́ẹ̀ni. so oore ńlá lè yìí jẹ́ fún wa ní tá a fọkàn sí tá a lérò tí gbogbo wa di ayé oníbọ̀hò káàkiri. bọ́hò ẹ̀rù sì ń bá pèsè. ẹ̀rù sẹ́lú ò sì ní rí báyìí. sẹ́lú ò ní rí báyìí. ṣùgbọ́n ní kété tí kábíyèsí dé ni wọ́n ní kí ni nǹkan táwọn kọ́kọ́ lè ṣe. wọ́n béèrè àbí. Ọlọ́run wá mínísítà sí wọn Ọlọ́run ló kọ sí wọn wípé omi yìí ṣe pàtàkì. wọ́n sì fi owó ribiribi lẹ̀ lápò ara wọn. èmi ṣe bí Ṣèyí Mákindé ló gbówó lẹ̀ fún wọn ni. bí wọ́n bá fi sí lọ́la ló kù. fi sí lọ́la ló kù. léètè mi mọ́ o. ṣé kèsè pé lùdáwọ́jọ àbí lù lákàntì kan tí wọ́n kọ́ bọ̀. àmọ́ yẹn bá fi owó kun ló kù. tó máa fi kun ló kù. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ tí bàbá ló kọ́kọ́ gbé owó kalẹ̀ láti fi ṣiṣẹ́ yẹn. aspect kan nìyẹn. a rí i pé lákòókò tí à ń ṣe ìjàyòjò ti ọ̀pá àṣẹ ẹ wo àwọn nǹkan mèremère tí kábíyèsí ṣe tí wọ́n pín ẹ̀rọ atagangana fún àwọn èèyàn onítan mẹ́ta onítan méjì àti oríṣiríṣi tí ń lona fíríjì gbogbo ẹ̀ náà ṣe táwọn èèyàn sì benefit ń bẹ̀ tó pọ̀ gbà. yàtọ̀ sí yẹn
kábíyèsí ti pe gbogbo àwọn tí wọ́n jẹ́ àkàndá èèyàn. wọ́n ti bá wọn ṣèpàdé. bẹ́ẹ̀ ni ọmọ tán bàjẹ́ kàn sí mi. wípé àwọn bí wọ́n ṣe wà yẹn àwọn náà ní nǹkan tí àwọn lè ṣe fún wọn tí kábíyèsí ti fọkàn sí pé lágbára lọ láìpẹ́ wọn ó ṣe nǹkan fún wọn. bẹ́ẹ̀ pẹ̀lú ni láàrin àwọn ọmọ ọba àti àwọn aráàlú tí kábíyèsí sì dá lókoòwò. láàrin àwọn ọmọ ọba àti nílùú àti rẹni kábíyèsí kó màálù fún pé kọ́ ló máa sìn. bẹ́ẹ̀ ni wípé kọ́ máa fi yíra wọn èrè tó bá jẹ́ ń bẹ̀ wọ́n lóní sáré pé òun fi ń yíra wọn. má kàn fi màálù jẹ́ kó. má kàn fi màálù jẹ́ kó. jẹ́ kó lóko. so àwọn oríṣiríṣi àwọn nǹkan mèremère báwọn wọ́n ti ń ṣèpàdé lánàá wọ́n ṣèpàdé pẹ̀lú àwọn kan láti lè mú ìtẹ̀síwájú bá Ògbómọ̀ṣọ́. èmi tí mo jókòó yìí wọ́n fi mí ṣaṣojú ibì kan. aṣojú ìgbìmọ̀ kan. tí à ń wá bí yóò ṣe rọ aráàlú lọ́rùn. àti ń ṣiṣẹ́ yìí tó jẹ́ pé àwọn China wọ́n ti wá àtijọ́ ṣèpàdé. lẹ́nu 100 ọjọ́ yìí. bẹ́ẹ̀ ni China ti wá bá wa ṣèpàdé. àti wọ́n bá wa ṣèpàdé. Ògbómọ̀ṣọ́ kú oríire o. àádẹ́ ti ń lọ káàkiri láti rí wípé à ń wábi tí a ti fẹ́ dá iléeṣẹ́ yẹn kalẹ̀. so ara iṣẹ́ yìí à ń sì ń ṣe lọ́wọ́lọ́wọ́ mo ṣe jókòó yìí. ara iṣẹ́ tí kábíyèsí ń ṣe ni. oríṣiríṣi àwọn nǹkan báyẹn ló ti wà nínú bíi tí. ó ti wà lákàá bíi tí kábíyèsí kó sí. pẹ́pọ́ kọ̀ọ̀kan ni wọ́n fẹ́ máa yọ fún wa. tí a fi máa gbáyé gbádùn l'Ógbómọ̀ṣọ́. gẹ́gẹ́ bí kábíyèsí ti sọ àpèwáwò ní l'Ógbómọ̀ṣọ́ padà já sí. àpèwáwò nílùú yóò padà. bẹ́ẹ̀ ni kìkì a kàn fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú kábíyèsí. gbogbo wa pátápátá. kìkì ká fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú kábíyèsí ó ní àpèwáwò l'Ógbómọ̀ṣọ́ máa jẹ́. àpèwáwò ni ó jẹ́ èmi náà gbàgbọ́ bẹ́ẹ̀ torí ọ̀rọ̀ omi tí ẹ ti ẹ̀ sọ ibi tí wọ́n ti ẹ̀ sí ọ̀rọ̀ omi yìí dé dádì mi ibi tí wọ́n gbẹ́ ilẹ̀ tí egboro wọ̀ kò sí bí wọ́n bá sí ọ̀nà ní 20 ọdún wọn lè gbẹ́ gọ́tà débẹ̀. bẹ́ẹ̀ni egboro wọn ò lè fọmọ́ láyé. bẹ́ẹ̀ni ó túmọ̀ sí pé kábíyèsí níran wọ́n bá sí wo sàkún ọjọ́ iwájú àdúpẹ́ ǹjẹ́ nìkan mi fi kún kí n tó sójú òpó lọ́rọ̀ àwọn arífẹ́ kí yín. ọ̀kan méjì mo fi lè kún ni wípé kábíyèsí fẹ́ sọ ìlú Ògbómọ̀ṣọ́ di àpèwáwò gẹ́gẹ́ mo ṣe wílẹ̀ kan. bẹ́ẹ̀ ni sà. wọ́n ti ké sí àwọn tó jẹ́ pé wọ́n mọ̀ nípa ètò béèyàn ṣe nǹkan nílùú. àtòlú wọ́n ti wá ṣèpàdé pẹ̀lú kábíyèsí tó jẹ́ pé gbogbo ibi tá à ń wò torí wọ́n fẹ́ gbingi. igi káàkiri. ṣé láàrin ìlú àbí lẹ́yìn. láàrin ìlú gangan tí gbogbo ẹ wà á rí bí ìgbà tí a wà ní. ó ti yé mi tí ó dàbí tìlú èbó bí ọ̀sẹ̀ 3 sẹ́yìn là ń gbé ọ̀rọ̀ tẹ́ ẹ̀ ń sọ yẹ̀ wò Professor Jídé Àjàó Lautech Professor Wọlé Àlàmú gbogbo ọ̀nà ń sọ̀rọ̀ torí ooru tí múlàbàdì wọ́n ní igi òsì tó láàrin ìlú ẹni ń fà so kábíyèsí wa gbọ́ ọ̀rọ̀ yẹ̀ wò. ó ti gbéyàwó. so àwa dàbí ìlú èbó. bẹ́ẹ̀ni. Big London ni ó jẹ́ pé small London. kábíyèsí ò mú ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ ní kékeré wọn ò mú ní kékeré wọn ò sì wó kọ́ọ̀lì. sàgbé téèyàn bá wó kọ́ọ̀lì ọrùn òyìn. o. kábíyèsí ò wó kọ́ọ̀lì. so wọ́n fẹ́ ṣe nǹkan tí Ọlọ́run rán wá ṣe fún ìlú. wọ́n ní vision 25 years. 25 years ní vision wọn. vision wọn f'Ògbómọ̀ṣọ́. àdúrà wo lẹ ṣe fún kábíyèsí vision 25 years àdúrà wo lẹ ṣe fún kábíyèsí bá mi. láàárọ̀ ìní yìí mo ti ṣàdúrà fún wọn. ó sì ti gbà. lórí text message ó wà lórí fóònù mi. ìdí ni wípé ṣé ẹ rí gbogbo nǹkan tó bá dáa. ìgbógun tí ó wà. wàhálà ń bẹ́ẹ̀ gbogbo nǹkan tó bá ti dáa ó máa mú wàhálà lọ́wọ́. àwa ń gbàdúrà fún wọn wípé bí wàhálà bá pógun tó bá pé 30 àwọn ni ó jẹ́rìí ẹ̀. àwọn ni ó jẹ́rìí ẹ̀. ìgbọ̀kọ́ ìgbàrà ń bókè sọ̀tà òkè ni ó jẹ́rìí wọn. ìdí náà a sì ń rọ gbogbo àwọn èèyàn tí wọ́n dàbí ẹni wípé wọ́n ṣe mọ̀ pé bí nǹkan bá rí bó ṣe rí ọ̀rọ̀ tó yẹ lómi ọ̀tọ̀ ni
ọ̀rọ̀ tó yẹ ẹlòmíì ọ̀tọ̀ ni ṣùgbọ́n ẹja àjọ fìfẹ́ ṣe kínní. ìfẹ́ la nílò. tá a bá fìfẹ́ ṣe àwọn àgbàlagbà ni wọ́n ní pé àìsífẹ́ ni ò jẹ́ pálí ìsáná ọgbẹ̀rù géńdé. tífẹ́ bá wà pálí ìsáná tẹ̀ ń wò ọgbẹ̀rù géńdé. so ìfẹ́ yẹn ni ká tí àdúrà táwọn àgbàdo ní kífẹ́ yẹn ó jọba tó bá ti jọba ìyókù fúyẹ́. ṣé tí kábíyèsí ó ṣe yín tí wọ́n fẹ́ ṣe wọ́n ò rí ṣe dáadáa. ọ̀kan tí ẹ fi kún ọ̀rọ̀ àwọn Fúlàní ń jẹku ó ti dínkù o. bẹ́ẹ̀ni ó ti dínkù torí pé lágbèé ọ̀dọ̀ mi bíbá yìí èmi gangan ti ṣe ń tọ́ pọ̀ pẹ̀lú àwọn Fúlàní tó wà lọ́dọ̀ mi mo ti pe sẹ́ríkì Fúlàní wọ́n fẹ́ tẹ́ mẹ́ta. tẹ́ bá ṣe pàdé. tí wọ́n bá ṣe pàdé wípé kò ní dá ká bára wa jà o mo ní kì í ṣe tìgbéraga tí ẹ bá tú àwọn èèyàn wa lẹ̀ láì jẹ́ pé wọ́n yọgi wọ́n yọ̀bọ̀n wọ́n yọ àdá láti fi lé màálù mo ní màálù ọmọ kú o. láì yọ̀bọ̀n láì lè mú ẹnìkan ìwọ ló ṣe so ẹ jẹ́ àfi pẹ̀lẹ́pẹ̀lẹ́ jọba a sì jọ ń gbéra wa ti pẹ́ à ń gbé lànà ara wa and àwọn èèyàn wa náà wọ́n dẹ̀ ní màálù yìí ọ̀pọ̀lọpọ̀ Ògbómọ̀ṣọ́ náà ló ní wọn náà ní màálù yìí so ẹ jẹ́ àfi jọ fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ àwọn tẹ́ ń fi màálù ṣòwò owó lẹ fẹ́ fi pa ẹni ọ̀dà ko owó lọ fẹ́ gbà owó ni yóò sì jẹun so yóò jẹun ọmọ yóò jẹun nínú tí náà lẹ́yìn náà ti bọ́ ọmọ yín ẹ má jà fi ọ̀kan dì kan lọ́wọ́ mo ti bá a ṣe pàdé kábíyèsí náà ti pè wọ́n gbogbo àwọn Fúlàní káàkiri Ògbómọ̀ṣọ́ àtàgbègbè rẹ̀ pátá náà ti ṣèpàdé láàfin tí kábíyèsí ti bá wọn ṣèpàdé. lẹ́yìn wàhálà àti gẹ́gẹ́ èmi ò tún tí ì gbọ́ mi lágbègbè yìí torí mo wà láàfin lọ́jọ́ tó ẹ̀yin ará ilé ẹ̀ rí i pé àbí kí n nà àsìkò ìsí wákàtí kan ni. àbí ọ̀jẹ̀lá Ghandi ló jọba wa ìlú tòrò mínímíní. bẹ́ẹ̀ ni. ìrédè ńlódì bàbá wa ìlú tòrò mínímíní. àbòyún lé wọn ń bí wẹ́rẹ́ oníṣẹ́ ọwọ́ wọn ń rówó ná àwọn àgbà ń tọwọ́ làbò sùn. Ghandi ló jọba tiwa tìlú tòrò mínímíní. àdúpẹ́ 07032880939 ẹ̀yàn àlékà pè síbẹ̀ ìrédè Mama James customer gidi rè. hello. ẹ kálẹ́ o. Ghandi ìjọba ìlú tòrò mínímíní bẹ́ẹ̀ náà ní èrè. àdúpẹ́. Mama James ló ń sọ̀rọ̀ láti wá gbà. ẹ ṣeun ìyá mi. bàbá tó ń sọ̀rọ̀ mo kí wọn lórúkọ Jésù. ọba wa Ghandi yóò pẹ́ lórí oyè. àṣẹ. ìdí fàìsàn jókòó lórí oyè. àṣẹ. ẹ wá bá ń sọ fún àwọn ọmọọ̀rá ètò fèlè ni wọ́n sún fún lẹ́gbẹ̀ẹ́ rẹ̀. àwọn ọmọọ̀rá ètò fèlè Ọlọ́run ṣẹ́gun ó sì ṣẹ́gun ẹ ṣe mo dúpẹ́. pé ọba ẹ bá kábíyèsí ẹ bá ń jíṣẹ́ fọba mi ẹni Mama James ló sọ̀rọ̀ ó mọ̀ gbàmọ̀ràn lọ́wọ́ àwọn ọmọọ̀rá ètò fèlè kọ́ lọ ní Bíbélì táwọn bàbá ńlá wa kà tí wọ́n sì fi ṣe àṣẹ. hello. Ògbómọ̀ṣọ́ la wa ẹ ṣe ìyá mi Fẹ́yìntọ́lá ẹ ṣeun yóò dára fún yín ẹ ṣeun ọlá ló ń sọ̀rọ̀ láti ọgọ́rùn-ún ọjọ́ làṣàlà ìrántí àjọyọ̀ rẹ̀ báyìí o. adúpẹ́ o bí Ọlọ́run ṣe fún bàbá wa ní oore ọ̀fẹ́ wọn ó sì pẹ́ lórí oyè náà ẹ dákun lórí ọ̀rọ̀ àwọn ọ̀dọ́ wa. ọ̀rọ̀ ṣẹ́ o kí bá mi ọ dákun o. àbí yóò yanjú àbáwọn sì pàdé. báwọn sì pàdé. àti bá tí wọ́n sì pàdé. àwọn àgbẹ̀ wa wọ́n ń gbòòrò wa kọ́ mọ́ mọ́ ṣòfò mọ́ o. gbogbo rẹ̀ la ṣèpàdé lé lórí. àti tajú wa o. ẹ ṣeun gbogbo rẹ̀ lẹ́ ṣèpàdé lé lórí àti mọ́gbà àti kàṣí. hello ẹ kálẹ́ pétò. ẹ ṣe ẹ kálẹ́ o. orúkọ mi ni William láti Àkàtà Dádò Ògbómọ̀ṣọ́. ẹ ṣe kílẹ̀ nífa ní kankan. akínyín lágbára lọ́wọ́ ọpọlọ yín ò ní jọba. àṣẹ bá kí kábíyèsí. àti kí dádì tẹ gbé wá náà. wọ́n mọ̀ sí lórúkọ Jésù. àṣẹ o. akí ọba wa ẹ dákun àkíyèsí tí mo fẹ́ pe ọba sí ni pé kí wọ́n dákun kí wọ́n bá wa ṣiṣẹ́ lórí ọ̀rọ̀ àwọn àgbẹ̀ kí wọ́n àwọn àgbẹ̀ ó lè forí lé sùká kí wọ́n lè máa lọ sí oko bó ṣe wù wọ́n. láìsí wàhálà ẹ ṣeun. láìsí wàhálà Fúlàní kankan. ẹ ṣeun. ṣèbíṣẹ́ tí lọ lórí rẹ̀. agbára Ọlọ́run. hello. ọlẹ́ o. ẹ káalẹ́ o. dọ̀kí jìnnà sí rédíò dákan àbíkọ́ ọpá. hello. ọmọ ọba Bógúndé. ok dọ̀kí náà ni. ní káfíń mákẹ́ ọ̀tá fẹ́ gbé wá. àdúpẹ́. bọ́ọ̀ ní sẹ́lẹ̀
ìdọ̀ kí ojú òpó wọn dá ẹni bínú bá mi àjẹ́ kí n gbé hello. ẹ kú ètò náà o. ẹ ṣe ń bá mi. a gbádùn bàbá kábíyèsí. ẹ ṣe o onípa kí ọ̀tẹ́ sàgbẹ́ rọ̀. ọlọ́run máa bì wọ́n lẹ́yìn o. àṣẹ o àṣẹ o. bí a ti ń ṣe ọlọ́run máa fún wọn ṣe. àṣẹ o àṣẹ o àṣẹ o. àwọn èèyàn tí wọn ò mọ̀ wípé ògbọ́kàtọ́ ní sùúrù ni. bàbá sì ti sọ̀kan bẹ̀. láì jagun láì jàdá. tí a bá sọ̀rọ̀ sí kílàní lásán pẹ̀lú àtẹ́tọ́lọ̀ fúru wọn. tó fún wọn. a máa yé màálù tó lè kú. ṣùgbọ́n àní ṣe bẹ́ẹ̀. ṣùgbọ́n ọlọ́run máa bá ní tò ìlú Ògbómọ̀ṣọ́ ò ní bàjẹ́ o. ẹ̀sìn adúpẹ́ tọ̀ ẹ̀sìn adúpẹ́ bàbá mi méjì ìgbé ọ̀kan lára àwọn àgbàlú náà. hello ìpè yìí ni wọ́n gbà káyìn. hello tọ̀ mo gbé ìpè yìí ẹ̀yin lẹ sọ̀rọ̀ hello tọ̀ sunkún bí ẹ wà tọ̀ bá mi ìmọ̀wulẹ̀ ní fún ìlú kábíyèsí ìjọba ìlú ń tòrò báyìí ìmọ̀wulẹ̀ yìí ní fún ìlú. ìmọ̀ràn tí mo ní fún ìlú náà ni pé ẹ jẹ́ àfọwọ́sowọ́pọ̀. àfọwọ́sowọ́pọ̀. ní tí ò tó ń bọ̀ wá ṣẹ́kù. gbogbo ẹ̀ tí a bá jọ fi ọkàn kan ṣiṣẹ́ yìí ká má retí èrè tá a rí ní ìsìn torí kábíyèsí ní pé àwọn ò fẹ́ jọba lórí olòṣì. olódùmarè. pé àwọn fẹ́ jọba lórí àwọn tó ní lọ́wọ́. tó ní lọ́wọ́ ni. so àwọn fẹ́ mú wa kó nípò òsì bọ́ sínú ọ̀rọ̀ ni. ká má tọrọ jẹ mọ́. ká má tọrọ jẹ mọ́. ká má kàwé òkè. bẹ́ẹ̀ ni o méjì fẹ́ yàn kan. so tí kábíyèsí fẹ́ ṣe fún wa l'Ógbómọ̀ṣọ́ nìyẹn. so kí gbogbo wa fi sùúrù kún gbogbo wa náà ni a ní oore ọ̀fẹ́ tọ́pọ̀ lọ́dọ̀ wọn wọn kò dẹ̀ ṣe ọba tó ń kanra wọn ò dẹ̀ yan pọ̀ sí. wọn kó yẹn mọ́ra. wọn yan ayò. ọgbẹ́ àjùnú faramọ́ra ara ní gbin ẹgbẹ́ ògbéni. ẹgbẹ́ ògbéni síbò gbogbo àwọn kan yẹn táwájọ fìfẹ́ ṣe ẹgbẹ́ bí nǹkan tá à ń sọ yóò sọ wá bọ̀. ẹ ṣeun mo dúpẹ́ tó bá mi orúkọ yín ẹ bá wa. ọ̀nàrẹ́bù adẹ́rẹ̀mí lorúkọ tèmi. ọ̀nàrẹ́bù adẹ́rẹ̀mí kẹ́nà. adédọ̀kun onípa akẹ́tọ̀ lẹ́yìn náà bí akẹ́tọ̀ kan náà jọ ni wá. orúkọ yín. Prince Ojo Olúwafẹ́mi orúkọ yín. Àkànbí Tèmítọ́pẹ́ náà lèmi ń jẹ́. Àkànbí Tèmítọ́pẹ́ ẹ ṣe ẹnìkan wà níbí ok bọ̀dá mi. ọmọ mi náà ti ń jẹ ọmọ mi náà wà níbí báyìí. orúkọ rẹ. ọ̀yá Tèmítọ́pẹ́ Òjó. Prince Tèmítọ́pẹ́ Òjó adúpẹ́ kábíyèsí ẹ ṣe wo akọgun ti kàn sí mi wọ́n ní mọ̀ kí yín o. tó orúkọ tèmi ní Sọjí Abíọ́jẹ́là ó tún jẹ́ mẹ́jọ orí ọ̀rọ̀ ti oníkábíyèsí yìí náà pé 100 ọjọ́ ìlú ń dára sí i àlàáfíà fúnlé Ògbómọ̀ṣọ́ o.